mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọmọ mi ò kú ó sọnù ni so mo dẹ̀ dúpẹ́ wípé ibi tán tà sí lágbára Ọlọ́run gbogbo àṣírí ó máa tú everybody dẹ̀ máa rí torí ẹni yìí ó súnmọ́ Paso gan ó legit mọ́ Paso gan ṣe understand everybody dẹ̀ mọ̀ mo ti máa ń gbọ́ ẹni ìṣẹ́ mọ̀ pé èèyàn táyé bá ń fẹ́ tẹ́ bá ń gbórúkọ ẹ̀ lágbájá ẹ̀ dẹ̀ máa wù yí kẹ́yìn náà súnmọ́ lágbájá yìí pé kí lágbájá yìí náà lè gbé yín débẹ̀ kó lè ṣe help fún yín nǹkan tèmi lérò nìyẹn torí ẹni yìí ó súnmọ́ Paso gan ó legit mọ́ Paso gan ṣe understand everybody dẹ̀ mọ̀. gbogbo àwọn viewers náà tó máa ń wo fídíò àwọn wà wọ̀rí pé báwo ni wọ́n béèrè báwo fà nípa ọmọ yẹn bọ̀kẹ́ tó bá a sọ nípa ọmọ yẹn ẹ kọ́ bá a summarize bí story yẹn ṣe bẹ̀rẹ̀ ẹ bá a gé púpùpù. mi ò ní much láti sọ lórí ẹ̀ torí pé wọ́n ní ọ̀bẹ géèyàn lọ́wọ́ èèyàn sọ bẹ́ẹ̀ ni ọ̀bẹ ti ṣe nǹkan tó fẹ́ ṣe understand so àwọn tó ń follow tán dẹ̀ ti rí bó ṣe ń lọ báwọn pàrọ̀ yẹn ṣe lọ ọ̀rọ̀ yẹn pọ̀ mi fẹ́ máa mẹ́nu bà mọ́ because ọ̀rọ̀ yẹn kò ń ṣọ̀rọ̀ yẹn tó jẹ́ kétí máa gbọ́ ṣe understand and then nǹkan tó ń lọ sìn ló yẹ kéèyàn máa sọ ṣe understand nǹkan tó ń lọ sìn ni wípé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọmọ mi ò kú ó sọnù ni so mo dẹ̀ dúpẹ́ wípé ibi tán tà sí lágbára Ọlọ́run gbogbo àṣírí ó máa tú everybody dẹ̀ máa rí mo dẹ̀ dúpẹ́ pé Ọlọ́run tó ń tò from one place to another kò kúrò nídìí ẹ̀ rárá ó sì ń tò lọ because last 2 weeks la get láti mú nǹkan náà ara wọn ọ̀daràn yẹn so ẹni tó jẹ́ ògbóǹtarìgì ọ̀daràn gangan òun ló kù tá a fẹ́ mú báyìí sí ó nà pápá bora from one place to another mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run tó ń ṣe bẹ̀ kò kú ó di àrò àdèmà mú láìpẹ́ láì jìnnà so bó ṣe rí nìyẹn. ẹni tó kù tó jẹ́ main principal actor lédè àwọn olóyìnbó wà ní principal actor ìyẹn ni obìnrin tó ń gbélé yín. ẹ get Ọlọ́run ní pàlákàyè yín. àmì ẹ sọ pé ọmọ Ghana ni. ọmọ Ghana ni ọmọ Ghanaian ni so mi wherever mi ò tẹ fẹ́ràn tó orúkọ ẹ̀ gangan ni Precious insìn dábàá orí fóònù mi tó máa ń ó sì pè mí lónìí everyday by day ló máa ń pè mí ó máa ń pè mí àwa sálẹ̀ tó fẹ́ máa mọ wéè ni kò dẹ̀ pé gbogbo nọ́mbà tó fi ń pè mí sí mo ti store ẹ̀ òun ni criminal Precious lèmi fi store ẹ̀ so criminal ni adẹ̀ ń wà ìrọ̀pọ̀ lọ́ọ̀ máa fún wa mú láìpẹ́. so ẹ ti mọ̀ pé bí ìgbà tó lọ ta ọmọ yẹn ni. ó ta ni no be say dem say ó ta ọmọ ni so ó ta ni so bó ṣe rí nìyẹn. ẹ wá fún wa ní low down pé gbogbo àwọn ìgbésẹ̀ tí wàá gbé lẹ́yìn yẹn láti gbà ká ti realize àìgbé Ọlọ́run bá yín bá dé sí. mo gbé ìgbésẹ̀ gan tó pọ̀ ìgbésẹ̀ tó pọ̀ ṣé torí òkèèrè kì í sọ ni ṣé torí àwẹ̀ ni everything ni mi ò lọ show mi ò lọ everything but gbogbo ẹ̀kọ́ yìí pọ̀ mọ́ra wọn bọ̀ mo dúpẹ́ pé gbogbo nǹkan tí mo lọ fún yẹn mi ò ṣe lásán ṣe understand so gbogbo àwọn nǹkan tí mo ó dàbí ọ̀rọ̀ ilé ayé nìkan gbé exam fún èèyàn ni èèyàn pass from one place to another ìpele yẹn Ọlọ́run ti mú mi kúrò ńbẹ̀ so ìpele tí mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí mo dúpẹ́ wípé láìpẹ́ láì jìnnà ẹ tún máa padà wá ẹ tún máa bá mi dunnú wípé pé everything ti set so. everything ti set ẹ̀ àwọn arọ́mọ yẹn láyàtọ̀ láfíà. so gẹ́gẹ́ bí nǹkan tí mo tún gbọ́ ẹ bá mi ṣàlàyé gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ nítorí ó dàpẹ́ ní èèyàn kan gan tó gbowó lọ́wọ́ yín bí ẹ̀kan ò fẹ́ dárúkọ bí nítorí ipò tó wà fẹ́ máa lágbára fún yín tó lóun fẹ́ ràn yín lọ́wọ́ nǹkan. brọ́dà mi kan ló mo ti máa ń gbọ́ ẹni ìṣẹ́ mọ̀ pé èèyàn táyé bá ń fẹ́ tẹ́ bá ń gbórúkọ ẹ̀ lágbájá ẹ̀ dẹ̀ máa wù yí kẹ́yìn náà súnmọ́ lágbájá yìí pé kí lágbájá yìí náà lè gbé yín débẹ̀ kó lè ṣe help fún yín nǹkan tèmi lérò nìyẹn torí ẹni yìí ó súnmọ́ Paso gan ó legit mọ́ Paso gan ṣe understand everybody dẹ̀ mọ̀ mo dẹ̀ pé òkè o mo dẹ̀ pé brọ́dà mi Abáṣẹ́jọ́ Dùgbẹ̀ bàbá ẹ jọ̀ọ́ mo ní nọ́mbà àlàyé ìkọ̀kọ̀ bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ fún mi kó lè help me out nínú position tí mo wà yìí wọ́n dẹ̀ ló òkè brọ́dà mi yẹn kò ṣe mí níṣe méjì kò send nọ́mbà ẹ̀ sí mi mo dẹ̀ bá àlàyé alpha ẹlẹ́mà 100,000 òkè kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí kọ̀kọ̀ báyìí ó yá wàásù mo sì ní lọ́wọ́ ẹ gbà náà ta fi san bánà ta fi ṣe gbogbo ẹ̀ so later wọ́n á ń pè hello wọ́n ní jẹ́ kí gbogbo everybody wọlé ní Monday yẹn fún January ká tó ṣe Christmas láti sọ̀rọ̀ so nígbà tí wípé wọ́n mọ̀ ẹ́ pé a ṣe Christmas a ṣe New Year wọ́n á ní ìgbà tí everybody máa wọlé together wọ́n ní jẹ́ kí everybody wọlé wípé tí everybody bá ti wọlé wípé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ wípé a máa resume síbi iṣẹ́ wọ́n dẹ̀ resume ní ẹ̀mí ní alpha bàbá kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí
ó di pé aláyé ò rí ọ̀rọ̀ sọmọ ó di kí n máa pa aláyé kó má gbé kọ́ mi ó di pé kí n máa ṣáàtì wọn kọ́kọ́ máa wo ṣáàtì mi máa rò pé ó ga ọ ṣé irú ẹ lè máa lọ ṣá mo pe ẹ̀gbọ́n mi tó fún mi ní nọ́mbà wọn ó lóun fẹ́ máa dá sùúrù nǹkan báyìí wípé ṣé mi ò wádìí ẹ̀ dáadáa tẹ́lẹ̀ ní kó tó di pé mo rọ́ọ̀lù mo dẹ̀ pé ó lọ fà á mo dẹ̀ pé aláyé yẹn tó di ẹsẹ̀ wípé mo wá wọn lọ sọ́fíìsì wọn àwọn tó wà lọ́fíìsì wípé gbẹnu ẹ̀ dákẹ́ gbà yí pé ó ti lọ n tó ti lọ nìyẹn bygone is bygone mo dẹ̀ pé òkè kò sí wàhálà mo rí pé ṣé ẹni wá fà owó fò ní àbí kí ni kí n pè é ná mo wà nínú ìṣòro mo tún kọ́ sí mi ṣé àti rówó wá easy ni kò easy náà kó tó wá di pé last week ká tó wá pàdé àfẹjúrinjú báyìí kò dání mọ́mọ́ kò rí mi rí bóyá kò rí mi rí ni I don't know ó wà nínú state command bẹ́ẹ̀ ní kálukú ń kíra wa ó kọ̀ dé bẹ́ẹ̀ ni àfà máa kí wọn ẹ̀rọ sa mọ mi mọ ẹ̀mí lèmi àbúrò dùgbẹ̀ ó kọ̀ pòṣe mo ní òṣè mo á sọ fún IPO ní ṣe òṣè ló yẹ mí àbí ìyẹn wá dánú mọ́ mi ó wá pè yẹn bọ́ta wípé ó yẹ ló sọ lórí kéèsì yẹn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wọ́n á sọ wípé mo ti post woman táwọn wá yẹn sórí Facebook already wípé iṣẹ́ tèmi ti cast lèmi gbé wá ó sọ bẹ́ẹ̀ fún IPO mi iṣẹ́ tèmi ti cast already lèmi gbé wá màá ní ìyẹn wá ní pé ká má fún mi lówó mi ni àbí kí ló ṣẹlẹ̀ gangan mo sọ fún yẹn bẹ́ẹ̀ wọ́n ní yẹn lọ bá sọ sí tó jẹ́ pé gbogbo wọn ń bẹ̀rù wọn ní ìdẹ̀lẹ̀ sọ̀rọ̀ mo dẹ̀ pé ẹ mọ̀ pé olórin làwa àwọn tá a máa ń rìn ọmọ lóru ni wá Ọlọ́run ṣàánú ṣe understand so Ọlọ́run dẹ̀ ní jẹ́ ká pàdé àgbákò ohun tá à ń jẹ la fẹ́ wá lọ Ọlọ́run má yẹ ká pàdé nǹkan tó máa jẹ wá so ó forúkọ bọ̀ àárín yẹn láṣìírí kí ká gbà bó ṣe lọ tó filẹ̀ fọlọ́run mo mọ̀ pé Ọlọ́run tó ń ṣe ibẹ̀ yẹn kò tí kúrò ní àrò ṣe understand so that's it. ẹ ṣe ká tó rìn jìnnà máa fẹ́ ka yànnà náà kankan ẹjọ́ ẹ má bínú torí Ọlọ́run ọ̀nà níjẹ́ àpàdé àgbákò kọ́lọ̀ foríjì bàbá àgbákò ti kú ẹ̀dá pàdé bàbá àgbákò àwọn kan pàdé yàn gidi so kọ́lọ̀ foríjì bàbá so ibi tí bàbá àgbákò kọ ṣùgbọ́n nǹkan táwọn sọ sí ni pé èèyàn nídìí ìrànlọ́wọ́ ẹwà níṣó number one èlò lówó tó wà lọ́wọ́ ẹ̀gàngàn náà owó tẹ fún èlò so ẹ ti sọ́ndẹ̀ nìyẹn pé láì ti ṣiṣẹ́ kankan wọ́n ní pé nǹkan tèmi wọ̀n ni pé àwọn àgbàlagbà sọ pé bẹ́bí tí ò pé ra àfẹ̀yìn fẹ́ lẹ́yìn so wáyé tó máa sọ pé iṣẹ́ tó ti ká tí wọ́n jẹ́ iṣẹ́ tó ti ká sí ẹ̀ dáwó padà náà ṣé ó fowó lọ ra kí lórúkọ ẹ̀ epo sí mọ́tò náà àbí kí ló fowó rà tó sọ pé iṣẹ́ tó ká tí wọ́n mọ̀ pé iṣẹ́ tó ká sọ àdẹ̀dẹ́wó lówó padà ṣé èmi mọ̀ nǹkan pé ẹni tí Ọlọ́run ò lè mú Ọlọ́run ò ní dáa táwọn kó bí yà ń bẹ̀rù àbáwọn èèyàn kan ń bẹ̀rù àbí tó ní kó bí yẹ ìjà lágbára Ọlọ́run lágbára o kò sí èèyàn kan tó lágbára o nǹkan tó wá fẹ́ fàyọ ní pàtó ni pé so kò ṣe nǹkan kan lórí iṣẹ́ ẹ̀ǹgan nìkan tó túmọ̀ sábà o ó dẹ̀ gbọ́n 100,000 ọ̀nà fàájò lọ́wọ́ gbogbo wa ọ̀nà àṣẹ tó dá fún wa tó wá rò pé bí ẹni tó wà ní ìṣòro kó tó dákún ìṣòro ẹ̀ nìyẹn ó nìyẹn Ọlọ́run nìyẹn kò sí wàhálà ṣùgbọ́n nǹkan tó wá fẹ́ gbọ́n sí ni pé nípa títí promoter yẹn kí nìkan tó ń wá ń ṣe sí torí ìgbà tí kò ń ṣe pé bóyá ìyìnlẹ̀ mọ̀ lọ síbi kan torí ẹ̀ẹ́dẹ̀ pẹ́ sọ pé bóyá kò fẹ́ tẹ̀síwájú àbí kò fẹ́ ní nǹkan ìbáṣepọ̀ ẹ̀yìn àti ẹ̀rẹ́ kò fẹ́ dánmọ́rán bí nǹkan kò yé mi ẹjọ́ ẹ ṣàlàyé. Nípa ti promoter mi shout out to my guy Wiper tẹ́ ẹ̀ bá mọ Wiper ẹ̀ lè ní Wiper Ọlọ́run pàdé mi tá mo wà pẹ̀lú ẹ̀ ń sìn Wiper ní hype man tó mòye ṣe understand hype man of Lagos lẹ́kọ̀ọ́ yìí kò sọmọ náà gbogbo abúlé gba ti yé so ó lọ fún àgọ́ kọ́lọ̀ máa ṣàánú wa kọ́lọ̀ gbé wa débi tá a fẹ́ ṣe rí nípa ti promoter yẹn òun náà ẹni tí mo dárúkọ wẹ́rẹ̀ yìí òun náà mọ̀ dáadáa àtijọ́ orúpọ̀ àti lo mọ́tò ẹ̀ fi jayé dáadáa but aláyé ò fẹ́ ní nǹkan ṣe pẹ̀lú mi ọlọ́ọ̀ máa kẹ́yàn níṣòro so ìṣòro tó máa ga jẹ̀mí wa lọ kọ́lọ̀ máa kárí ẹ̀dẹ̀ máa pé àwọn big man yẹn wọn fẹ́ bó níṣòro ṣe tẹ́ bá ti ní problem ṣé problem ẹ̀ mo fẹ́ máa nurse ó ti try o mi ní kò try o ìjọ 200 ìjọ 300 ìjọ 400 mò ń gbà so ó ti wòye pé ọ̀gbẹ́ni mo kàn náwó lé ẹ lórí ni mi ò rí ó ti yé yín ó dẹ̀ ṣe mí so oníkàlùkù ẹ̀mí rẹ̀ dẹ̀ fọ́ oníkàlùkù wà lórí ọwọ́ ẹ̀ but bó ṣe lọ mi lè gbọ́dọ̀ máa tún sọ̀rọ̀ ẹ̀ mọ́ torí ó ti kúrò ẹni tó ti block mi for ó lórí Facebook TikTok Instagram ó block mi
kí là ń jà kí là ń fà ṣe understand àjà àṣekàn but ó ti wò pé mi ò ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀ mọ́ so day your day but kọ́lọ́run wá fi mí yangàn lójú aráyé ní pé ok ọmọ tá a rò bóyá kò lè pàgọ́ ó padà wá ó ti yé yín kọ́lọ́run rán aláàánú mi tó ju tiẹ̀ lọ kó rán sí mi kébì náà wà nílé mo yẹn bá yín sọ̀rọ̀ yìí mi tí ì dé yàrá mi up till now yàrá mi tó wà ní Lẹ́kì wọ́n ní wá kẹ́rù mi mẹ́ ó ti yé yín so mi ò kàn mọ́mọ́ lọ ni but tíjọ́ tí bá ti màá dídí gbé mọ́tò lọ ni mélòó mo ní bẹ̀ má dé park ní kálukú àmú fún un so lọ́rọ̀ yẹn bó ṣe rí nìyẹn fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ibi táwọn ibi tí mo lọ mi ti lọ kó o ti fún yín ní sí director ọ̀dà sani ọ̀dà pé wàá kó. o ti sọ tóbi pé ibi tí máa ń pè máa ń wọ̀ anyhow tí máa ń wọ̀ anyhow ní bá dẹnu géètì gan sí tí máa sọ pé sẹ́dágbájá kan wá ní call your boss ó ti lọ fún àgọ́. bàtà ilé tó wá blọọkì yín bá ṣe máa pè wá tẹ́lẹ̀. no na security wà ṣùgbọ́n security rẹ pé nọ́mbà ẹ̀ wà tó wà relevant ọgbọ́n mo lè pè lẹ́nu bí o ti pa lágbájá mo wà níbi ó yá báwọn dòǹgárì ń sọ̀rọ̀ mò ń bọ̀ ó ti yé so ó lọ fà. àdúrà tí mo gbà fún yín ni pé kó rin mmm Pasuma kó wá ṣe láyé. àmì o. èrìjà ọjọ́ yẹn mà rí i. wọ́n ti rò pé mi ò lè ìbá wọn jẹ́ ènìyàn mọ́ ó padà sọ̀yà ọmọ wa ni so èmi náà lórí tó náà kọ sáwọn èèyàn táwọn èèyàn máa ń bá mi gbọ́ tí mo feature Shilo mo ní ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yánú ní bàbá mi mo máa gbọ́ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yánú ní láyé wọn tí mọ̀ nǹkan tí mo kọ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yánú wọn tí mọ̀ mílíọ̀n nígbà tí ìyanu yẹn bá wá dé làwọn èèyàn máa pa so bọ̀bọ̀ yìí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yánú ní ayé ẹ̀ ni ó ti yé yín so ó lọ bẹ́ẹ̀ ó ń ṣiṣẹ́ fúnra wọn ni so that's my home mi ìbájà mi ìrojọ́ ẹ̀ láì dá so. òun ló kàn rò pé bí a. nǹkan rò pé ó ti tán síbẹ̀ gbogbo àwọn tó dẹ̀ jẹ́ ẹ̀pà tí mo mọ̀ lára tiẹ̀ náà tó bá ti wò pé àwọn yẹn máa gbà ìwà tọ̀gá ẹ̀ Simon Akilo à ń bá mi sọ̀rọ̀ fún à ń lọ́kàn ẹgẹ́s mo ní wọn dáadáa tó pọ̀ rẹpẹtẹ sórí fóònù mi ìwà tala yóò sí mọ́ wọn wá ń bá mi sọ̀rọ̀ ló ló ṣẹlẹ̀ bọ̀ kò sí nǹkan tí n bá post lónìí wọ́n wá wò èmi jẹ́ ká tún ohun tí wèrè ẹ̀ post jẹ́ ká wò so kọ́lọ̀ ń ṣàánú. so wá ní next step right. Next step ni pé tí bá ti rọ́mọ mi ti ṣorí rẹ̀ àmì so tèmi náà dẹ̀ ní believe pé one day máa rọ́mọ mi láyọ̀ àtàlàáfíà máa tún padà wá pé kò ń ṣe pé ẹ̀yin bẹ́ẹ̀ yẹn fi fóònù lé mi kiri èmi máa padà pè yín pé ẹ wo mo ti rọ́mọ mi o ẹ máa bọ̀ ẹ wá ṣe interview fún mi káwọn àwọn fans kan lè mọ̀ yìí pé ó ti sẹ̀ so bó ṣe rí àmì. ìyẹ́ ẹ̀ à ń gbẹ́ nísìnyí nípa ìyẹ́ ẹ̀ àbí báwo. ìyẹ́ ẹ̀ wò ìyẹ́ ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ sẹ́yìn àtìgbà tá a ti dé láti Ìbàdàn tí mo sọ fún yín yẹn nkálukú wà lórí ọwọ́ ẹ̀ ni so ó tẹ̀ láwọn pásítọ̀ kan tí mo meet nìbàdàn tó ní wọ́n ní pé tí èmi ṣe ń dágbàdúrà pé kò yẹ pé ẹni tó bí gangan tó dẹ̀jẹ̀ lé lórí abájọ fàdúgbà bá fọwọ́sowọ́pọ̀ wípé ó máa ń tètè boost wípé Ọlọ́run máa ń tètè gbàdúrà àwọn obìnrin gan ju tàwọn ọkùnrin lọ pé Ọlọ́run máa ń wo ẹ̀jẹ̀ ìbí yẹn ó máa ń wò mọ́ wọn lára wípé kí n comply pẹ̀lú ẹ̀ ó dẹ̀ ẹ mọ̀ kí là ń jẹ tí ò ń tán and then Ọlọ́run gan bá yẹn ṣètò ó ń dáríjì wá mo dẹ̀ pé hello ìyá járíra wọn náà wọn ká sọ̀rọ̀ kí ló fẹ́ rí mi fún kí ló ṣẹlẹ̀ láfítà tó lọ public mi ní orí Facebook tó wọn gbogbo àgbáyé rí mi tó ṣe gbà kí ló tún fẹ́ tó fẹ́ pa mí ó ní mi ò pa ẹ̀ wá já sọ̀rọ̀ ìwọ ló fa gbogbo tó wà nílẹ̀ tó bá fa ọmọ ẹ̀ lẹ́wọ̀n níjọ́ ọmọ ẹ̀ gbé járíra jẹ́ ká sọ̀rọ̀ já ṣe gbogbo ẹ̀. The next thing ó fún mi ní pé okay I will talk to you back ìyẹn nínú message ẹ̀ last one ìgbà tí mo tún wá padà bí lè how far ó wá ní no too far kí ló ṣẹlẹ̀ mo lè tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ tí mo bá ẹ sọ the next thing ó ṣàmì blocking ni so láti ìgbà yẹn sìn tí màá máa wò ó sìn láti bí almost láti bóyá October ṣá. ráyè ríṣẹ. ríṣẹ mi náà bọ́dà mọ́ ìdára fílẹ̀
day your day make I dey my day so màá rọ́mọ mi lé ní ìsìn wá yọ ẹnu wá ibẹ̀ yẹn mo dúró dè ó ti yé yín ṣe àgbé tẹ́lẹ̀ gbogbo àwọn èèyàn ń sọ̀rọ̀ yìí pé àbóyè òun ló mọ̀ pa ẹ̀ tí mo fi gbé lọ Ìbàdàn gbé lọ Àgídìgbò fi public ẹ̀. Ọlọ́run ṣe ní rọrùn Ọlọ́run ṣe rere ààrẹ láyà tàlàáfíà. Is there anything tẹ́ wá ń púpọ̀ on your own lórí ambition yín lórí iṣẹ́ yín? Ó pọ̀ ohun tí mò ń pò pọ̀ o kódà mo tún ṣẹ̀ṣẹ̀ drop ìmọ́lẹ̀. Ṣé ẹ ti wá ní promoter mi àbí? Tí ní promoter mi o mo kàn drop ìmọ́lẹ̀ in my own pé àwọn tó fẹ́ mi náà wọ́n lọ ń bá mi wò lórí Audiomack ìmọ́lẹ̀ music tó wà ń tàǹsì tí mo tún kọ lórí ọmọ mi pé òkùnkùn kò lè borí ìmọ́lẹ̀ tó bá dé bus stop ro máa bọ́lẹ̀ òkùnkùn kò lè borí ìmọ́lẹ̀ ayé ni mú wá bàbá má jẹ́ ń ṣayé wá ẹ má ṣe wá mi wá ẹ̀yin aláfọwọ́rá gbogbo ohun tẹ́ bá jí lọ ẹ máa dá padà ọ máa dá padà ni ó ti yé yín ó ṣe jẹ́ nìyẹn. àmì bàbá mi. Mi tẹ̀ fẹ́ béèrè question kan ti pẹ́ dẹ́n kó máa escape mind mi ṣé kò possible fún especially musician kó wọ studio kó produce kó láyé sí tó dé pé jù sórí Audiomack àbí orí nǹkan any platform àwọn èèyàn máa download ẹ̀ adé láì jẹ́ pé èèyàn lo promoter àbí. ṣe rí kò easy fún musician o kọ́lọ̀ ń jẹ́ kó easy fún wa ṣe understand ṣe rí láti produce àkọ́ṣẹ́ ló máa ṣe láti gbórin jáde get so kẹwàá promoter tó dáa ìyẹn gangan ní issue bẹ́ẹ̀ àìmọye àwọn ọmọ tó fẹ́ kọrin tó jẹ́ pọ́n wà ní street tó jẹ́ pọ́n ní talent gan ju àwọn tó wà níbẹ̀ lọ tó jẹ́ pọ́n kàn ń tó jẹ́ pé ọkàn help wọn àwọn ọmọ tó ní talent wà ní street Ọlọ́run tí wọ́n rẹ́ ní help wọn gbogbo ohun tó ń kọ́ ní ṣe hálàhálà lónìí studio gbogbo ẹ̀ wọ́n fi sínú yàrá wọn ni o ìdí nìyẹn tí èèyàn fi ní promoter yìí pé téèyàn bá rí promoter yẹn ẹ mọ̀ pé bí pé ń sìn bẹ́yìn ṣe wà iṣẹ́ promoter lẹ̀ ń ṣe ẹ mọ̀ Fáṣọlá ẹ mọ̀ Lágbájá ẹ mọ̀ Tàmẹ̀dù kò sẹ́ni tí ẹ mọ̀ tó tẹ bá fẹ́ gbé ọmọ olórin ọwọ́ kan ni ó yá wá lọ kí Lágbájá ẹ wò gbà tán gbé Ṣàṣù èèyàn kan ló mú Popoli ló mú Ṣàṣù mọ Ọlámídé from Ọlámídé Ṣàṣù yẹn ó ti kọ́ tipẹ́ o ó ti kọ́ Ṣàṣù tipẹ́ táwọn èèyàn máa ń wò pé wò máa kọ́ lágbé ní Ṣàngó táwọn èèyàn dẹ̀ mọ̀ ọmọ Ṣàngó ìyẹn Portable Ṣàṣù yẹn ó ti kọ́ tipẹ́ nígbà tó dọ́dọ̀ Ọlámídé. Ṣàngó ń bẹ̀ ló dúró sí ó ti ń kọ́ Ṣàṣù. yẹ ló ti ń kọ́ Ṣàṣù yẹn gẹ́gẹ́ báwa náà ṣe wà ní Ìyànàpájà tá a ṣe ń kọ orin tiwa kọ́lọ́ ń ṣàánú fún wa so èèyàn kan Popoli ṣe mú mọ Ọlámídé tó yẹ pé Ṣàṣù nínú àwọn orin tó ti kọ náà ni Ọlámídé drop sí aláàánú kan ṣoṣo cherry láàrin a minute tó bá máa drop tó lè change ayé èèyàn láàrin second so ẹ wá wo Ṣàṣù tó ti kọ for many years tó rẹ̀ pé Ṣàṣù ń ṣe ok Ọlámídé dè kọ́ mi wọ́n dẹ̀ tún set wọ́n dẹ̀ tún arrange ṣẹ́wárí ó dẹ̀ blow all over the so èèyàn need èèyàn kan nínú ayé èèyàn aláàánú kan ṣoṣo tó ju 1 million aláàánú lọ ṣẹ́wá wo ìgbà tọ́mọ yẹn ti kọ Ṣàṣù bí over 3 years ago now ṣé ó wálẹ̀ ni àwọn èèyàn rò pé ó wà wálẹ̀ ó dẹ̀ èèyàn tó fẹ́ kùn èèyàn tó lè fẹ́ kùn níbo èèyàn tó tẹ́ bá lọ gbé back video ẹ̀ jáde lábẹ́ bridge tó ń ṣe contest lọ́jọ́ EndSARS lórí ní ìyá yín a kà máa ṣe kínní ó lọ fà ẹjẹ́ rẹ̀ ra break ẹ̀ down. Ọlọ́run ṣàánú Ọlọ́run gbàdúrà wa Ọlọ́run ṣe dára fún gbogbo wa lágbára Ọlọ́run ó máa dájú bá ṣe rò ó lọ. so èèyàn nídìí èèyàn kan tó lè ó ti yé yín aláàánú kan ṣoṣo. àmín. so kí ni lásọ̀rọ̀ fún àwọn fáǹsì kó tó dín pé gbọ́dọ̀ mi náà béèrè one or two kan èèyàn tó fẹ́ béèrè. nǹkan tí mo kàn ní pé ẹ ṣáà máa gbàdúrà fún mi àdúrà ni mo need mo ṣe wà ẹ gbàdúrà fún mi pé gbogbo ohun tó mí àti tó mi kó bẹ̀rẹ̀ sí ní gbéra wípé kán dẹ̀ máa bá mi wo orin mi online torí support tiwọn gangan nìyẹn kán bá ti ń tẹ̀ fún mi online ohun tí mo need látọwọ́ tiwọn nìyẹn kò dìgbà tí promoter kan bá ní bíi platform tó dín 1 million platform but tó bá ti ń rí àwa tó ti ń yọ́nú sí wa ìdùnnú títa wọn làwa fẹ́. àwọn fans mi ẹni tẹ́ bá ń gbọ́ ti ọmọ ìyá àdúrà entertainment How Lagos Èkó ò ní bàjẹ́ àmàrí tiwa ṣe ọdún yìí 2025 ọdún ayọ̀ gbogbo wa ni so bóyá jẹ́ nìyẹn.